Kádàrá apá kejì. Ẹ̀gbọ́n náà, báwo ni Táyọ̀ ṣe jẹ́ sí Gbénga? Àbí Táyọ̀ ló bí ọmọ tí Gbénga ní ni? Ẹ jẹ́ kí a mọ nǹkan tí ẹ rò nínú comment section. Gbogbo ẹ̀yin olólùfẹ́ fíìmù aládùn fíìmù olóyin yìí, ẹ jẹ́ kí a mọ òṣèré tí ẹ nífẹ̀ẹ́ sí jùlọ nínú comment section. Apá wà nínú múvì yìí. Tósìn Ọláníyan, Àbẹ̀bí, Ọpẹ́yẹmí Jimoh, Sẹ̀líàt Adéyẹmọ, Ayọ̀ Ọláìyá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ta ló wá bí ọmọ tí Gbénga ní? A ò mọ̀. Èyí là á mọ̀ nínú apá kejì múvì yìí tó ń bọ̀ lọ́nà. Kádàrá apá kejì lórúkọ rẹ̀, kò ní pẹ́ dé. Ẹ tẹ subscribe button kí ẹ sì tẹ aago tí ó wà ní ẹ̀gbẹ́ rẹ̀ tí ẹ bá nífẹ̀ẹ́ sí láti wo apá kejì, àti wípé tí ẹ bá fẹ́ mọ ìgbà tí múvì yìí yóò jáde, orí channel yìí náà lẹ ti máa mọ̀. Ẹ lọ sí orí Yorùbá Plus, ibẹ̀ lẹ́ ò ti rí apá kìíní múvì yìí wò. Apá kejì ò ní pẹ́ jáde o. Ẹ má gbàgbé láti tẹ subscribe button. Rere lójú wa ó máa rí nígbà gbogbo. Ó dìgbà.